السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أرى أبو دلوي أدو كفر باتركات كفر بما سلم نعم أتتبع أنتي أوانا بي بيوا أمي وما نبانا أوان باتسوا أما والله وان باتسوا أوان تاكو إسلام أوان كريستيان نغبات أوان جو nítorí pé ìsìláàmù ni wọ́n ń takò jù lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ń takò alukur'an direct wọ́n sì ń takò tí ọjẹ́ ń tọ́ fẹsẹ̀ múlẹ̀ fún ẹ̀sìn mùsùlùmí so ló dá ọmọ sọ́lá ìmọ̀ ìgbà pé haulai kufar kèfèrí ni wọ́n èsì mùsùlùmí síbi kankan lóòótọ́ ìpìlẹ̀ sufi nípìnlẹ̀ wọn aláṣírí oní àǹsọ okọ̀ àlìjẹnu okọ̀ ọ̀rọ̀ àníyà bí wọ́n ti bẹ̀rẹ̀ nù ni ìta tún gbọ́n tó lè náà fẹ́ sọ kọ́n bá gùn jù láàrin ara wọn ya bismillah ọ̀tọ̀ ọlọ́run máa sọ̀rọ̀. ọ̀rọ̀ nípa àjọ̀nù ọ̀rọ̀ tó rú àlìjìn ni Yorùbá pè ní àlùjọ̀nù ẹ̀yin tẹ̀lé mo gbọ́ pé ẹ sọ pé àwọn àjọ̀nù ẹ̀dá búburú ni wọ́n fún àwọn màláíkà lè dáre kódà mo pẹ́pẹ́ sọ pé àwọn àjọ̀nù inú iná lọ́lọ́run ti dá wọn ó sì dá àwọn màláíkà lára ìmọ́lẹ̀ ẹ̀ tó sọ pé àwọn àjọ̀nù. níṣòro wọ́ọ̀dù wípé ní àlìjànú èsèdè Yorùbá ìwìn àbí ẹ̀mí àìrí òun ló súnmọ́ jù lédè Yorùbá gẹ́sà àlìjànú kí ó ta ìchéǹjì sí Yorùbá níbi lálìjànú ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní mo gbọ́ tẹ́ ẹ sọ wípé ẹ̀wọ̀n kan mo gbọ́ tẹ́ ẹ sọ wípé bẹ́lẹ̀ ìbá lọ lé kéwú ẹ bá ní béèrè pé lé kéwú bó lọ́lọ́ tí bá ń pè ní mùsùlùmí tí sì múra bí ẹni tọ́jọ́ mùsùlùmí báyìí tó náà wá kílìm póun nímọ̀ kan nú ẹ̀sìn Islam ẹ bá ní béèrè pé tí kò ta Kùránì mo gbọ́ tẹ́ ẹ sọ wípé wọ́n dá àlìjànú látara náà kọ́ Ọlọ́run ló sọ nínú Kùránì bẹ́ẹ̀ láì mọ̀ iye ìgbà subhanallah wal janna khalaqnahu min nari samum aljanu adá wọn látara iná níbòmí Ọlọ́run sọ wípé ní khalaqal insana min salsalin kal fakhar wa khalaqal janna min marijin min nar látara iná Kùránì gbé láì mọ̀ iye ìgbà bẹ́ẹ̀ Kùránì gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn màláíkà Ọlọ́run dá wọn látara ìmọ́lẹ̀ bọ́lọ́run sì dá wọn náà nù ni bá Nábì ti sọ fún wa nù ni ẹ máa wá ìmọ̀ kan o tán nígbà náà ìmọ̀ làwọn gbé wá ẹ mọ̀ wo ìmọ̀ kọ́ làwọn eléyìí gbé wá nù ni bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ bóyá mọ̀ sọ. ẹ̀dá àbàmì ni wọ́n máa ń lórí mẹ́jọ lórí mẹ́wàá ṣùgbọ́n àwọn màláíkà Ọlọ́run kò ní ìyẹn ni àwọn ènìyàn wá pé. dúró ikú àwọn àlìjànú máa ń ní orí mẹ́rin wọ́n máa rí bákan lákọ̀ọ́kọ́ náà só orí ẹ̀dá tọ́lọ́run ọba dá tó sì wá dáadáa bí ọmọ èèyàn kò sí ọlọ́ni laqad khalaqnal insana fi ahsani taqwim níbòmí ma gharraka bi rabbikal karim alladhi khalaqak fasawwaka fa'adalak níbòmí wa laqad karramna bani adam nínú àpọ́nlé tó lọ fún wa ni pé ní ọ̀dá wa nọ́mà ní ẹ̀dá tí ọ̀dá ẹ̀dá mi tó kù gbogbo ẹ̀dá tó kù ní ìran bí ẹranko máa ń bẹnu ẹ̀dá ara wọn wọn ò ní jọ àwọn èèyàn àwa nìkan lájọ èèyàn àwa nìkan ní ìran mi èèyàn wá yàtọ̀ àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun nú wa àtàláwọ̀ àyẹ̀ ní gbogbo alápapọ̀ bákan náà la ṣe jọ rí ìran ẹranko ò sí lára wa dé mọ́ ṣàlàyé báyìí nísìn lápèjúwe àlìjànú àwọn tá a nígbàrà tì sínú àwọn tán mọ̀ ń parókíyà tán bá wá ń béèrè lọ́wọ́ àlìjànú tó bá kó síyàn láà àwọn nájọ́ mọ̀ yí wa wípé ní ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn tóbi ju ọmọ èèyàn lọ ní dídá tọ́lọ̀ ń dá wọn ní ìrísí àmọ́ bẹ́ẹ̀ náà kò síbi nǹkan táwọn ò lè wọ̀ bó o lórí wọn ṣe wá tó sórí wọn máa pọ̀ àbí èpọ̀ èmi ò tí ì rẹ́ nìkan kan tó wá gbà wá pé níborí wọn bí orí mẹ́sàn-án àbí àwọn yẹn máa ń sọ ọ́ dáadáa o kódà àwọn alálìjànú bíi tí yín náà máa ń sọ wọ́n sì máa fi ń dẹ́rù bá àwọn èèyàn bọ́pọ̀lọpọ̀ náà sì mọ́ láwọn bá pàdé náà àbí kọ́ sọ pé wọ́n fẹ́ díyàn díẹ̀ tó bá débì kan wọ́n lè fi ju ẹranko tó bá débì kan wọ́n ní fi ju yẹn wọ́n ní fi jẹ ẹranko. àwọn màláíkà ẹgbọ́ tẹ́ ẹ sọ wípé kọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ alhamdulillahi fatiri samawati wal ard ja'ilil malaikata rusulan ó ní uli ajniha òun ló ń dá àwọn màláíkà oníyẹ ni wọ́n mathna oní méjì والثلاثة onímẹ́ta ورباع onímẹ́rin يزيد في الخلق ما يشاء nínú ìdẹ́dà Ọlọ́run tó máa ń ṣàlékún ìmí subhanallah ó rí pé mo sọ lẹ́ẹ̀kan pé tàwọn ọmọ èèyàn bákan làwa ṣe jọ rí ọwọ́ méjì tájọ nínú rẹ̀
ẹsẹ̀ méjì tájọ nínú rẹ̀ yìí nǹkan míì ni ó gbé condition wá tó fi di pé bóyá ọlọ́wọ́ kan ọlọ́wọ́ mẹ́ta ó tún mọ̀ pé ní transform àbí àwọn ibi tí àwọn wàhálà bá ti ń ṣẹlẹ̀ láwọn kan wọn gún rí wá bí àlìjẹ̀nú kó síyàn láà báwọn nǹkan mi àmọ́ nọ́mà ọmọ èèyàn ọlọ́run ò jẹ́ kí ẹ̀dá ọwọ́ jẹ̀dá tí máa ríra wọn sàbí tí máa yàtọ̀ níbi tó rí gbogbo ọjọ́ wà náà rẹ̀ yìí àníyẹ àyíṣe fò káàkiri so ayé àlùkò náà eléyìí ń takò níbi pé mo gbọ́ tẹ́ ẹ sọ pé àlìjẹ̀nú ara náà ọlọ́run ti dá wọn ọlọ́run sọ nínú Kùránì ni mo gbọ́ tẹ́ ẹ sọ pé àyà màláíkà ìyẹ́ wọn níyẹ àwọn àlìjẹ̀nú rí bákan bákan subhanallah ọlọ́run lọ sọ nínú Kùránì bẹ́ẹ̀ sẹ́gbà ilé ìta Kùránì wọ́n takò Kùránì ni mo sọ̀rọ̀ rẹ̀ nsọ karamba ni ebi ẹ̀kọ́ kọ́ ní sùúrù ebi ẹ̀kọ́ kọ́ ohun ẹni tó máa ń wárun tí ń bẹ lọ́wọ́ yìí káàkiri ebi àánú ní ń pa ẹni tẹ́bi ìmọ̀ tẹ́bi ẹ̀kọ́ bá ń pa ìmọ̀ tí ọjẹ́ tó bá yẹ pé tọ̀rọ̀ ẹ̀sìn bá ní yọ padà gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tí ebi ìmọ̀ bá ń pa ká ní mẹ́sìn ni yọ padà sí Ọlọ́run wí ànábì rẹ̀ wí torí pé ní láàárín àwa àtọlọ́run a lè bá Ọlọ́run wa sọ̀rọ̀ direct Ọlọ́run ti rán màláíkà ọ̀ràn sí èèyàn nínú wa orin èèyàn nínú wa ọ̀ràn sí wa nínú àwọn èèyàn nínú wa náà ọba mi sọ̀rọ̀ so ọ̀rọ̀ ẹ̀sìn bá dé ibi tá ti gbà nù tó bá yẹ pé ọ̀rọ̀ ìmọ̀ ayé yìí náà bá ní tó sì wá láǹfààní ọmọ jẹ́ físíkà báyìí tó àjọmọ̀ rí báyìí tó bá ti ń bọ́ sínú ọkọ̀ ìbíyà ti nǹkan kọ̀kọ̀ nǹkan tó ju wọ òrí nǹkan tó sì gbé sínú pé ẹgbẹ́ sí microscope ẹ wá àfà ọ padà sínú Ọlọ́run wí ànábì rẹ̀ torí pé ìmọ̀ kọ̀kọ̀ ń ẹnìkan kan ọ̀já àmọ̀ pé ń bẹ àfi díẹ̀díẹ̀ nù feeling èyí tó dójúlówó rẹ̀ jù èyí tó jẹ́kùnrẹ́rẹ́ ẹ̀bẹ̀ jù ọ padà sínú Ọlọ́run wí àbí prophet rẹ̀ wí ni. so ìgbì tẹ́yìn pèpè sí òun ẹ wá lọ pèpè sí pé ní ẹ ní manuscript fún ẹ ní prophet kankan àmọ́ ẹ ti parọ́ ẹ nígbà náà ẹ̀mí ó fòyìn àbẹ́mí àpà lẹ́sì pé ní ẹ̀mí àpà ẹ lóhun ni àwọn kẹ́lẹ́ kan yọ sí àlìjẹ̀nú lọ yọ sí àwọn ẹ̀fẹ́ kiri ibú ayé lápapọ̀ ọ̀hún tí ẹ bá ti lákèésí náà. ìmọ̀jẹ́ ká mọ̀ wípé àlùjọ̀nú ẹ̀dá ìrújú ni wọ́n ẹ̀dá àlùjọ̀nú àti màláíkà kò lè yàtọ̀. sinmi ẹnu rẹ ìmọ̀ wo ló di ẹ mọ̀ pé ẹ̀mí ìrújú ni wọ́n ìmọ̀ kò ní ìdí ẹsọ pọ́rọ̀ mọ̀ ẹ̀mí tí tó bá ti rú ojú tó sọ pé ojú ò rí ó ti parí ẹ̀mí ìmọ̀ ọ̀rọ̀ wọn kò wá ní ẹsẹ̀ tó máa fẹsẹ̀ múlẹ̀ torí pé ìmọ̀ wọn kọ́ ló dá wọn ìmọ̀ wọn ò sì máa ń pa wọn ìmọ̀ tó máa ń pa wọn náà ni ìmọ̀ ẹni tó dá wọn a sì lè rí ìmọ̀ ẹni tó dá wọn àbí kí ni o pẹ̀lú kí ni ẹni tó dá wọn sọ àbí kí ló fi rán àwọn ànábì rẹ̀ sí wa ó ju bẹ́ẹ̀ lọ gbogbo ètò kùn ẹ̀tàn lásán ni wọ́n parọ́ mọ́ kí lè máa ń parọ́ sí wa ẹ̀ka láìkí ọ̀rọ̀ ti yín dé. pa gbogbo ẹ̀mí pọ̀ ẹ̀mí spirit ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni màláíkà ẹ̀dá ọ̀tọ̀ ni àlìjẹ̀nú ẹ̀dá ọ̀tọ̀ làwa náà ẹ̀dá ọ̀tọ̀ lẹ́ranko wọ́ọ̀dù wípé ní spirit lọ́dà wa papọ̀ gbẹnu sọ́hùn igi náà lẹ́mìí ṣérò ẹ̀mí rẹ̀ là ń lò gbogbo àwọn tó kù náà ni wọ́n lẹ́mìí mímí lọlẹ̀ mímí lòkè téèyàn fi wà pé èèyàn wà nínú existence àwọn ẹ̀dá kan ń bẹ tó ṣe wípé ní wọ́n ní wọn mí lọlẹ̀ wọn mí lòkè living sperm tí ń ta ara ọkùnrin jáde sára obìnrin living ni wọ́n pè alhayawanu limanawi mímí wọn ìjọjọ orú ẹ̀mí tá ń lò rí àyùmọ̀ kan bẹ lára yín bí kì í ṣe wà ń igi náà mí odò náà bó náà ṣe wà ń òun náà mí atẹ́gùn jáde ṣé bó náà ṣe mí jáde oníṣìí ṣé irú ẹ̀mí òun náà ní tiwa náà wọ́ọ̀dù pé ẹ̀mí dà wá papọ̀ ẹ fẹ́ tẹnu bọbi tí ẹ ti dà á pọ̀ ní pé tó bá rí bẹ́ẹ̀ spirit ló dà wá pọ̀ spirit tó dà wá pọ̀ ọ̀nà lẹ́yìn wá ń bọ̀ wọ́n ran spirit ń kọ́ lọ lọ́hùn láíláí kò lè dára wọn sì kọ́ lẹ́ mọ̀ sí spirit ọ̀dà wá pọ̀ lónìí pé kullu ruhu min amri rabbi sọ pé ẹ̀mí nínú àṣẹ ọlọ́run ló wà àṣẹ ọlọ́run ni ó wà òdìbà nísìn bọ́lọ́run ṣe mọ control rẹ̀ sínú ayé oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni function rẹ̀ tó lè máa function lára ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò jọra wọn wọ́n dà pọ̀ pẹ́ mi kan náà ní gbogbo ẹ̀ wọ́n sún lẹ̀. tí ẹ jẹ́ ká wòye sí ìtàn tí gbogbo ẹlẹ́sìn gbàgbọ́ wípé nígbà tí kí lẹ́ fi wòye sí. Sátánì nígbà tí a dá torí wípé ẹ̀dá iná ni nínú iná láti ti dá síbẹ̀síbẹ̀ Olúwa fi èṣù ṣe olórí fáwọn màláìkà. gbẹnu sọhùn níbo ló ti rí nǹkan tó ń pa náà tàn yìí inú scripture wo ló wà inú ìwé wo ló wà ṣé ìwé mùsùlùmí ló wà ní wípé ní Ọlọ́run dá lára aná ọwá fi jolóra màláíkà ṣe làákàyè náà ṣé wọ́n lọ lé kíw ṣé wọ́n pọ̀lọpọ̀ ilé kíw alẹ́ kọ́kọ́ gba àánú gbọ́ kẹ́ẹ̀tọ́ lè bá a kó sínú eré ibú tẹ́lẹ̀ wà ń bẹ̀ tẹ́ ń pè lórí rẹ̀ yìí tó bá yẹ pé ní ìṣẹ́ náà ní sẹ́yìn débi tẹ́ ẹ bá dé ìṣẹ́ yọ̀ sẹ́yìn síbi tó dáa o
ká ní òsì tọ́wọ́ Nàìjíríà jọ ń pariwo náà lọ́ba darí èdè bí òsì burúkú yìí òsì tó wọ́ọ̀sì gan ni o àmọ́ gbà míì ilà káyè àti ayọ̀ ọkàn ní máa darí òsì ju bí sọ ń darí yín lọ kí o tó darí rẹ̀ sí náà rè ẹ wá darí ẹ̀ sí di dìndìnrìn dídí àìmọ̀ kan sí di nǹkan tí ọ̀dọ́ lójú tó sọ ọlọ́run ọ̀dá àlìjànú ọlọ́run ọ̀dá ìbílísù ọlọ́run ò fi so lórí àwọn màláìkà láíláí torí kọ̀ pẹ̀lú màláìkà ọlọ́run dá látara náà so látara ìjẹ́dá ọlọ́run tó jẹ́dá ọlọ́run tó máa ń sin lọ́hùn ìjẹ́dá ọlọ́run tó máa ń sin lọ́hùn dáadáa ọlọ́run dá pọ̀ máwọn tó fẹ́ bá wọn sọ̀rọ̀ pé ẹ tẹríba fáádámà ọlọ́run ò fi so lórí àwọn màláìkà ò ṣe làákàyè o ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀dá àtàwa ẹ̀dá àti àwọn àlìjànú ẹ̀dá tó ní option ni wá àwọn màláìkà ò ní option bí tọ́lọ́run bá fún wọn ẹ máa sin lọ́hùn lọ wọn ní option ànísìn ẹ máa tẹ̀lé tọ́lọ́hun lọ wọn ní option àní tẹ̀lé àwa ní option imma shakiran wa imma kafura irú ẹ̀ ní làwọn àlìjànú náà wí àwọn sọ pé kí ni nínú Kùránì àlìjànú sọ pé ní wa anna minna salihun wa minna duna dhalik kunna tara'ika kidada ìyẹn dáadáa ń bẹ nù wa ìyẹn burúkú anna minna al-qasitun min duna dhalik ìyẹn burúkú ń bẹ nù wa ìyẹn burúkú ìyẹn dáadáa sì ń bẹ nù àwọn wọ́n sọ yẹn jú so kọjọ máa àwọn màláìkà ò ní option pẹ̀lú bọ́ọ̀lù ṣe dá wọn àwa ní option pé sàásẹ̀ lọ́hùn àbáṣe lọ́hùn bẹ́ẹ̀ làwọn àlìjànnú náà ní so kọjọ ra wọn dà pọ̀ àìmọ̀kan ló fi sọ̀rọ̀ wọn. ó fi ẹ̀dá tá a dá lára iná lórí kò sẹ́ẹ̀rí fún ọ kò sẹ́ẹ̀rí fún ọ scripture wo irọ́ ni yóò wà pẹ̀lú iná ni iná yóò ṣáájú ìmọ́lẹ̀ gbẹnu sọ́hùn olódò ní ọ̀lẹ́ nǹkan sí àní táwọn eléyìí tẹ́ bá ti wọ ẹ farabalẹ̀ fún wọn ẹ rí i pé àánú tán bẹ́ẹ̀nù rẹ̀ wọn yóò mọ kó bá wọn náà ní báwo ṣe rí nu àánú mọ kó bá yẹn ni yóò gba làákàyè tí ẹ lè fi ṣe ọ̀rọ̀ fúnra rẹ̀ yóò wà kiri ibu síbẹ̀ yóò àbá ọpọ yóò ṣe kí ni yóò fọmáàtì ìmọ̀nà kún bẹ́ẹ̀ yóò wà upload àgbákò àtà ìmọ̀kà síbẹ̀ ẹ mọ̀ wọ́n nísìnyí wọ́n ń fojú wò ó gẹ́gẹ́ bíi pé iná tá à ń lò láyé tá a fi ń ṣe ìmọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti generate electricity wá ǹjẹ́ lára direct iná ni ṣe ẹgbẹ́ ìmọ̀kà nù báwọn nísìnyí tó bá jẹ́ pé lára direct iná náà bá ní òun ló wá ń fojú rẹ̀ wo ìmọ́lẹ̀ aláìmọ̀kànníọ́ tó fún mi nítorí ọlọ́run ojú tó ọlọ́run bá fọ́ mi yẹn tó jẹ́ reflecting glass ẹ mọ̀ jálò eyín ẹ jálò nǹkan mi àwọn ẹranko tó kù tí wọ́n máa ríran lọ́sàn-án àti lálẹ́ bí irú ẹyẹ òwìwí tí mo ríran lálẹ́ hùn iná wo ní bẹ nú ojú rẹ̀ tí ń tàn iná wo ní padà ń transform sí mọ́lẹ̀ ẹ mọ̀ wo àìmọ̀kan ó fẹ́ kẹ́ ẹ gbé jáde wá pé ní sọ adé pé látara àwọn èṣù látara àwọn àjẹnú a'udhu billah àìmọ̀kan ń bẹ lára yín sẹ̀ àti òdo kọjọ́ra wọn ìmọ́lẹ̀ tí ó tùpá náà ń produce jáde iná wo ní ń jò lábẹ́ rẹ̀ kó tó kó di ìmọ́lẹ̀ ẹ̀rí báwọn nísìnyí ọ̀ya Allahu nuru samawati wal ard àwọn gbà tí ẹ̀ ti ṣàfọ̀mọ́ ọlọ́run tẹ nígbà náà ọlọ́run tẹ̀yìn sí àlìjànú ni ẹ̀ sì ní máa fi wé iná ọlọ́run lóhun ni ìmọ́lẹ̀ sánmà àti ilẹ̀ ẹlẹ̀ ǹjẹ́ ìmọ́lẹ̀ tọ́lọ́run ni ó ní í ṣe pẹ̀lú nábì ká ní pé iná bá ní tọ́lọ́run ní iná ni wọ́n máa pa ọlọ́run fà ìpẹ́jù ọlọ́run yuriduna liyutfi'u nura Allah wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run bí afwahihim pẹ̀lú ẹnu wọn torí pé ẹnu là máa fi paná a kì í fẹnu pa ìmọ́lẹ̀ ọlọ́run pé wọ́n ló múgọ̀ irú oko òmùgọ̀ wọn náà níwọ náà rìn báyìí nísìn nígbà tó bá nígbà náà pé iná ní mọ látara iná tí mo ń generate ìmọ́lẹ̀ aláìmọ̀kan olódò torí pé wọ́n ń pe electricity iná ẹ̀ tó wọ́n fẹ́ gbé yín náà á ń pè nímọ̀ àìmọ̀kan olódò lélẹ̀ yìí náà wọ́n sọ̀rọ̀ rẹ̀ nso. a ó kọ̀kọ́ rí i tá a bá dá ìjọ̀nù lára iná tá a wá dá màláìkà lára ìmọ̀ ìjẹ́ ṣé yẹn ò ti sọ ráǹkì tó wà láàrin àjọ̀nù àti. ráǹkì wo ló sọ olódò ráǹkì wo ló sọ so látara ìmọ̀ kan báyìí nísìnyí tó gbé pé ńgbà náà pé ẹ kọ́kọ́ rí iná kẹ́ tó rí ìmọ́lẹ̀ ó túmọ̀ sí pé ní ẹ ra àwọn àlìjẹ̀nú kó tó rí pé ẹ ra àwọn màláìkà àwọn àlìjẹ̀nú ní produce màláìkà nu so ráǹkì àlìjẹ̀nú ju ráǹkì màláìkà lọ olódò ni ọ aláìmọ̀kan nìyí kí sì ló fà ọlọ́run sọ wípé ní àdéhùn ti síwájú wọn ló pé la'amla anna jahannama minal jinnati wan nasi ajma'in èmi ọlọ́run wọn fi lè jahannam pẹ̀lú àwọn èèyàn àtàlìjẹ̀nú torí pé àwọn ni wọ́n ní option kí wọ́n ṣe ọlọ́run ò tó màláìkà mọ́ wọn ò jọra wọn láíláí gbogbo ibi tó lọ́n sọ̀rọ̀ màláìkà tó kéde nínú alukur'an ọlọ́run ò pè wọ́n lẹ́ni tí máa ṣe ọlọ́run ò pè wọ́n látara àlìjẹ̀nú wa sọ ọ̀fẹ́ mọ ẹ̀ẹ́dẹ́ pèjú ẹlẹ́ẹ̀dẹ́ lọ ni sọ ọ̀fẹ́ mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ni
Ọlọ́run ló dá àwọn kinní wọ̀nyí Ọlọ́run dá àwọn eléyìí látara nǹkan báyìí òun dá àwọn eléyìí látara nǹkan báyìí gbogbo ṣe ń tẹ̀sẹ̀ bọ̀ṣẹ̀ mọ́ra wọn nítorí pé sáfẹ́ púrúfù àlìjẹ̀nú àti ẹ̀sìn àtọ̀nà ẹbọ ọ̀nà àánú tẹ́ wà lórí rẹ̀ tẹ́ mọ̀ pé ní mọ̀nà fáwọn èèyàn ẹ̀dẹ̀ ń takò Ọlọ́run direct ẹ̀ ń takò ọ̀rọ̀ ànábì rẹ̀ ẹ̀ ń takò Islam ẹ̀dẹ̀ nígbà náà mùsùlùmí ni wallahi ẹ̀ ṣe mùsùlùmí ṣe mọ̀ sọ̀rọ̀ rẹ̀ so. màláíkà mo sọ fún ẹ categorically pé Ọlọ́run fúnra ara ẹ̀ àjọ̀nù nítorí ẹ̀dá ìrújú. olódò burúkú ṣẹ̀rí báyìí ṣẹ̀rí bí táwọn eléyìí ń pè sí àfọ̀mọ́ Ọlọ́run gan wọn ò tó ṣe subhanallah direct alukur'an Ọlọ́run ní pé laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir nǹkankan láyé yìí kò dàbí Ọlọ́run kasuratul ikhlas wa lam yakun lahu kufuwan ahad ọmọ èèyàn ni ọ bó ṣe jọmọ èèyàn yìí níbi tí ẹranko bá ti gbọmọ èèyàn mú ara ọmọ èèyàn máa ta ẹ́ níbi tí ẹranko tó bá ti ń sọmọ èèyàn bí ò ṣe dá ara àjọmọ èèyàn pé ní èèyàn bíi tèmi lélẹ́yìí ó máa ta ẹ́ ká mọ̀ sọ pé kódà láàrin ọmọ èèyàn síra wọn tó pẹ̀lú fojú wo owó kọ́lọ́hún wá látara àlejànú a'udhu billah fojú wo owó kọ́lọ́hún jẹ́ látara àwọn èèyàn a'udhu billah fojú wo owó kọ́lọ́hún jẹ́ látara àwọn màláíkà a'udhu billah eléyìí sọ fún wa wípé ní Ọlọ́run gan pẹ̀lú mọ̀ ojú Ọlọ́run gan tí wọ́n kìrìẹ́tì lọ́lọ́run nìyẹn Allahu wal khaliq wọn kìrìẹ́tì Ọlọ́run ọba torí kí ló fà ó nígbà náà wípé Ọlọ́run náà àlejànú ni àlejànú tí yóò sí tó padà wà lọ́lọ́run náà wá jẹ́ tó bá ti di wípé ní ìta ń sìn lọ́lọ́run òun náà fìgbà kan kò sí ó padà wà ní a jẹ́ pé kò ní padà sí mọ́nu ni àwọn eléyìí ọmọ Ọlọ́run táwọn sìn Allah Ọlọ́run ò fìgbà kankan máa bẹ lọ́fà tí ó fi máa bẹ láéláé Ọlọ́run ò sì wá látara nǹkan tí ò sí kan tí ń fún padà wá ń bẹ tí ó padà wá di pé ń tọ́ta rẹ̀ wá ńgbà tí ò bá sí mọ́ òun náà wá ní sí mọ́ wal iyadhu billah mùsùlùmí dì mú dáadáa àwọn eléyìí sọ fún wọn wípé ní Ọlọ́run táwọn sìn Ọlọ́run tí ò sí nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlejànú fìgbà kan kò sí Ọlọ́run padà wá dá wọn pé kí wọ́n máa wà gbogbo ń tábà máa sìn káàpì Ọlọ́run rèé ó gbọ́dọ̀ jẹ́ wípé ní kìí ṣẹni tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó padà wà torí gbogbo tí ò bá ti sí tó bá padà wà yóò padà tán náà ni gbogbo tí ò bá sí tẹ́lẹ̀ tó bá padà wà yóò padà tán náà ni báwo ilé ìbá tó wá ń pọ̀ Ọlọ́run lálejànú kẹ́ bó ṣe sọ yìí ní sí ẹ̀rí báwọn àwọn kan sọ ń dọ̀wọ́ ní inú wọn pé ní táwọn bá ní kò sọ Ọlọ́run tẹ́nìkan bá ní kò sọ Ọlọ́run àwọn onítakò tẹ́nìkan bá náà bẹ àwọn onítakò ìkànnì wọn jáde kéwú fún àbí kíní pera rẹ̀ wọn onígbà náà pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ọyọ ilé iná tuntun sọ padà èmi sọ sẹ́ẹ̀ wọ́n kàn dọ́gbọ́n fẹ́ mọ́ páṣẹ tó bá ti fẹ́ yí wọn ni ayé tí ń bẹ lọ́wọ́ wọn gẹ́gẹ́ ọwọ́ ṣùjú táwọn èèyàn rò lọ kódà kìrìsìtẹ́nì tó rí ẹ bá pè é kọ́kọ́rọ́ tẹ̀lé àwọn eléyìí ẹlẹ́bọ oníṣẹ̀ṣe aláṣìṣe tó rí ẹ bá pé kọ́kọ́rọ́ tẹ̀lé àwọn torí pé tó padà já yín sí ibi tẹ̀ ní padà láìkì ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ parí rẹ̀. Àjọ̀nú àkọ́kọ́ nínú ẹ̀ láti ti yọ gbogbo ìwà àjọ̀nú gbogbo tó bá pè ní màláíkà àjọ̀nú náà. A'udhu billah ẹwù ẹ̀rí kọ̀kátìrà kan báyìí pọ́lọ́run wí kọ̀kátìrà kan kọ̀sádìsì kan ìlàkàyè tó wà mahdud ìlàkàyè ní àlà rẹ̀ nígbà kan tá a wà nínú ayé ìlàkàyè wọn function bọ́sẹ̀ bí wàá gbàrà báyìí ìlàkàyè function ó bẹ̀rẹ̀ sí ní function padà kò tún function dáadáa in develop nítorí àwọn àríkan wọ́n mọ búyà yẹn èyí lè sọ̀rọ̀ ọmọ tí wọ́n sọ kọ̀ gbọ́ yé ìpadà wọn function padà ṣé làákàyè ń lọ fẹ́ determine tí ò sí kó tó di kó dé ìtí tí ń bẹ kó tó di pé làákàyè tiẹ̀ dé ìtí làákàyè bí làákàyè rẹ ṣe mú tó bọ̀ ó mú àbò rẹ̀ pọ̀ dọ́gba àbí kìíní nísìn ọ̀dà mi lójú pé wallahi alazim bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹfà wọn bí ọdá kọ ṣàlàyé rẹ̀ pẹ̀lú làákàyè tó mú so làákàyè tó ọba lè fi ṣàlàyé ẹni tó ṣe àwọn tó ṣe ọlẹ lọ́wọ́ fi ṣàlàyé àlìjẹ̀nú lọ́wọ́ fi ṣàlàyé ẹ̀mọ́ Ọlọ́run lọ́wọ́ fi ṣàlàyé ẹ̀mọ́ màláíkà láéláé kò lè ṣẹlẹ̀ ìlàkàyè wá wà limited lọ́lọ́run gan ṣàlàyé ẹ̀ ọwọ́ ọ̀rá kọ́ sínú ìgbàkọ egun orí ó tún wá da èmi ìbò mọ́lẹ̀ ipé kí ni o limited ni wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a nínú ìmọ̀ Ọlọ́run ẹnìkan ò lè rọ́ kiri káàrẹ ẹnìkan ò ní mọ̀ àfi dédé ntọ́lọ́run ọba bá fẹ́ bẹ́ẹ̀ bá gbọ́n tọ́lọ́run ọba bá fẹ́ náà lábẹ́ tó jẹ́ al-ghaibiyat nǹkan kọ̀kọ̀ ẹ padà sí di ntọ́lọ́run wíta níbi rẹ̀ wí ni tó kò jù bẹ́ẹ̀ lọ ayé náà àánú làwọn eléyìí wà mùsùlùmí yajú ẹ sílẹ̀ àkáyè rẹ̀ a gbọ́dọ̀ máa takò wọ́n náà ni àwa náà láà máa takò wọ́n tọ́lá àwa la wà lórí òdodo àwa la ní òdodo lọ́wọ́ ẹni tí ó takò wọn ò sí lórí òdodo kò lódodo lọ́wọ́ ni ló fi jọra wọn ó rí pé nǹkan kan náà jọ ṣe. Assalamu alaikum warahmatullahi